wọ́n ní àtàwọn ti mọ̀ ike kọ̀tọ́ kéèyàn kúnlẹ̀ fún yàn kò ní rọrùn fáwọn láti má kúnlẹ̀ fáwọn bàbá àwọn yóò rọrùn fún yín tẹ́ bá ti nípinnu pé èèyàn ò ní kúnlẹ̀ fáwọn bàbá yín kì í ṣe tàfojúdi o torí ìtẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ni ọ̀gbà ká ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn Ọlọ́run fi hàn wá pé ká kúnlẹ̀ kíyàn haram ni èsì ṣe kèfèrí sọ́lọ́ o gẹ́gẹ́ bá tẹ̀fìrí àṣẹ ń sọ torí pé nínú òfin Ọlọ́run ẹni tó bá kúnlẹ̀ fún yàn pé òun sìn kèfèrí ni àmẹ́ni tó kúnlẹ̀ fún yàn pé òun kí haram eléyìí ni táwọn olùmọ̀ sọ tá a ti ṣe tíra lé lórí ṣùgbọ́n gbà tó pọ̀lọpọ̀ yìí gbọ́ nǹkan yé wọ́n tó máa sọ̀sọ́kùsọ. torí àwọn ọmọ ẹrú kan máa sọ wípé ẹ̀sìn Islam kò tako àṣà àti ìṣe wa ẹ̀sìn Islam kò kí ń ṣe àṣà àti ìṣe lárúbáwá gbogbo wa náà la gbọ́ báyìí wípé kí ọmọ jí kó kúnlẹ̀ tó bá jóbìnrin tàbí kó dọ̀bálẹ̀ tó bá jẹ́ ọkùnrin àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ni àṣà tó rẹwà jù lágbàáyé ni àmọ́ ẹ̀sìn Islam ó dé ó wá tako àṣà àti ìṣe yẹn gbogbo nǹkan tó jẹ́ àmì ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Oòduà òun ni Islam máa tako ẹ̀sìn fún àwọn ẹni òfò ní Islam ẹ̀yin náà rí báyìí ọmọ tí mo bí tó ń dọ̀bálẹ̀ kí mi tó ń kúnlẹ̀ kí mi ó wá lọ gba ẹ̀sìn òfò kan wípé wọ́n wá sọ fún wọn pé òun ò gbọ́dọ̀ kúnlẹ̀ kí mi mọ́ òun ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí mi mọ́ pé àràmù ni rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni ṣe rí bá a ṣe ń ṣe nílé wa èèwọ̀ bòmíì ni ní ilẹ̀ lárúbáwá àṣà àti ìṣe wọn ó lè tako ìdọ̀bálẹ̀ tàbí ìkúnlẹ̀ àmọ́ lọ́dọ̀ tiwa àṣà àti ìṣe wa ni kí ọmọ kó pọ́n òbí ẹ̀ lé kó dọ̀bálẹ̀ kí òbí ẹ̀ kó kúnlẹ̀ kí òbí ẹ̀ àmọ́ ẹ̀yin wá gbé ẹ̀sìn orí burúkú ẹ gbé wá ẹ wá ń sọ pé kọ́ ọmọ má kúnlẹ̀ àwọn mùsùlùmí kan máa sọ pé irọ́ àwọn ẹni yẹn wọn ò gbọ́ ẹ̀sìn yé ni ṣé àǹfààní eléyìí ẹ sọ pé kò gbẹ́sìn yìí ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni Allah ò kì í ṣe Ọlọ́run o ẹ̀rí tá a fáyín sọ pé ẹ̀sìn Ọlọ́run irọ́ o ẹ̀sìn Allah àṣà àti ìṣe lárúbáwá ẹ̀sìn fún ẹ̀yin Fúlàní òun ni Islam ṣé ẹ rí ìwé yìí ìwé òfò ni ìwé àdánù ni irọ́ lásán ni a ti sọ fún yín time without number àwọn mùsùlùmí kan mo ṣe rí àwọn mùsùlùmí kan tó ń sọ pé àwọn pé Kùránì ní ìwé burúkú ìwé àgbákò ni bó ṣe wà yìí ẹ lọ kà ní èdè abínibí ẹ rí i pé irọ́ lásán ni ṣé ẹ rí èdè tán fi kọ́ kínní èdè lárúbáwá ni ẹ lọ kà ní èdè tọ̀dọ̀ tí èdè tẹ́ gbọ́ yé wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi pa àṣà àti ìṣe wa ni irú ìlẹ̀kẹ̀ yìí ẹ lè lò kẹ́ fi kírun ó ní bẹ́ẹ̀ ṣe lè múra ó máa tako ìmúra ilẹ̀ Yorùbá ṣé ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni àṣà àti ìṣe lárúbáwá ni ẹ̀sìn fún àwọn Fúlàní ni ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ lásán ni ẹ̀yin èèyàn wa ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe ń lé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe irọ́ lásán òun ní Islam kò síná kankan bí kankan kò sálùjọ náà kankan bí kankan wọ́n kàn fẹ́ tàn yín wọ́n kàn ń kó ẹ̀rù sí yín láyà wọ́n ń tàn yín sínú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní Islam torí pé wọ́n fẹ́ gba ilẹ̀ yín ni wọ́n fẹ́ sọ yín dọmọ lárúbá wọ́n fẹ́ pa gbogbo yín kí wọ́n gba ilẹ̀ yín kán lé yín kúrò lórí ilẹ̀ yín ẹ̀rí pọ́n ti ń pa wọ́n Kwara Allah ni wọ́n fi ń pa wọ́n ń pa wọ́n káàkiri ẹ jí ẹ má sùn ẹ̀sìn Islam irọ́ lásán ni Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà.